Afọláṣadé o Afọláṣadé, Afọláṣadé o Afọláṣadé, Àbíkẹ́ lọ́dún kan o ẹ bá mi kí. Ìyábọ̀ Wálé ọmọ onírọ̀rẹ́ o, aya wọn ní Ìjẹ̀bú ló pọ́gójì ọdún ẹ bá mi kí. Afọláṣadé mo gbé ó yá dágbádá ijó, Àbíkẹ́ ọmọdé kẹyẹ ayáde bọ̀ wálé mo gbé ó yá dágbádá ijó ọdún ẹ lóde mo wá bá ọyọ mo bá ọjọ́ ọdún ẹ lóde táwa bá ṣe, ọdún ẹ lóde táwa bá ṣe, ọdún ẹ lóde táwa bá ṣe, ọdún ẹ lóde táwa bá ṣe. Ó ti ṣe tòní o wà tún ṣe mí sí i, ọdún ẹ lóde táwa bá ṣe. Ọdún ẹ lóde táwa bá ṣe, ọdún ẹ lóde táwa bá ṣe. Ó ti ṣe tòní o wà tún ṣe mí sí i, ọdún ẹ lóde táwa bá ṣe. Ìyábọ̀ Wálé kú ọdún Olúwa ṣe yá Jọkẹ́ àtọmọlára ẹni, àwọn àbúrò tó gbà yìí ló gbé mi dé gbàgede. Wọ́n lámọ̀kẹ́ Oriki òní ní sọjọ́ bí ẹ̀gbọ́n tiwa wá bá wá yẹ sí i. Ó láti mi tó ṣọ́ ló pọ́gójì ọdún lóní ó lájọ́ ayọ̀ o. Wọ́n pé ń kí ọ Olúwa ṣe yá Jọkẹ́ àtọmọlára ẹni, wọ́n pé ń kí ọkú ọdún pé ń kí ọkú àṣẹ èyẹ kò wá níjà ṣe mọ̀ lọ́lẹ́ Elédùmarè ọba. Màmá bá mi ṣe kú ọdún o, màmá ti ṣe ó ti sọdún èyí wà tún ṣe mí tówó tọmọ ta ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Ayábọ̀ Wálé àwọn nàkẹ́ ní sọjọ́ bí ló ní mo kí ọ òǹlẹ́ ọmọdé kẹyẹ ọmọdé kẹyẹ ọdún ayọ̀ lọ́mọ ṣe ó wá ní sọdún bànújẹ́ láíláí. Àpórí Elédùmarè ọba ti bọ́ ọ ṣe ogójì ọdún nínú ayọ̀ nínú owó nígbà kékeré ọ̀rá kòrò délé olódi. Àwọn tí ó fẹ́ wáyé rárá Olúwa ṣọ́ ẹ̀, Olúwa ṣọ́ ẹ̀ ó bá ọ ṣe o, Olúwa bá ọ ṣe o. Ó wá dàgbà lágbà ọ̀dọ́mọbìnrin olóríire ó sọ ogójì ọdún lónìí. Mo pé kò wá níjà ṣe é mọ́ ọdún gbọ́gbọ́rọ̀ tó kù kó bá nínú àlàáfíà kó wá fẹ́ wú parí kó fèrègì ìjòbìnrin láṣẹ Elédùmarè ọba. Ó yá jẹ́ ń bọ́ délé o ọmọ onírọ̀rẹ́ òbí èrò òǹlẹ́ ọmọ bàbá mi Ọlásùnkàn mi Gabriel Adékẹyẹ ọmọ Adékẹyẹ gangan ní mọ̀kẹ́ romo kíọ́ òǹlẹ́ ọmọ Mrs. Olúwafúnmiláyọ̀ Adékẹyẹ mi jọba ṣáni ṣẹlẹ̀ yẹyẹ tó bí ọlọ́mọ gangan òǹlẹ́ ọmọ mi jọba ọmọ mi jọ lọ́ba ọmọ ọ̀rọ̀ lọ́ba ọmọ kèrègbè dúdú nídìí ọ̀pẹ ọmọ àjọ àwòrán sínú tán garan òǹlẹ́ ọmọ bá a ṣiṣẹ́ àlọ́rọ̀ lọ́ba bá a ṣiṣẹ́ àlọ́rọ̀ lọ́ba òbájá kúkú ṣiṣẹ́ kọ̀rọ̀ àlè dání mọ́ ọmọ wọn ní mọ̀kì òró ọmọ onírọ̀rẹ́ òbí èrò òǹlẹ́ ọmọ afọkọ ọjà òǹlẹ́ ọmọ àlùjá ọmọ àlùjá lọ́nà mi ẹ̀gbọ́n lọ́mọ onírọ̀rẹ́ o òǹlẹ́ ọmọ aláró ló lẹ́sìn mo kí ọ mi kí ọ kú àṣẹ ẹ̀yẹ. Afọláṣadé Àbíkẹ́ olóríire aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ òǹlẹ́ Ayábọ̀ Wálé àwòrán photography mo kí ọ òǹlẹ́ aya wọn ní Ìjẹ̀bú ọmọ adúrú mádẹ́sẹ̀ túndé o Ìjẹ̀bú ọmọ adúrú pòṣù mẹ́dì ọmọ ẹlẹ́dì yóò gbogbo mọ̀nìjà tí ń fẹ̀yẹ̀ ìyàwó kéńgé òǹlẹ́ ọmọ adìyẹ gorí òrùlé pò lélẹ̀ ará òràdìyẹ Àbíkẹ́ wọ́n pé dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó ìran wọn nílé ọkọ rẹ ní tìnáwó dọ́là kéńbó tó dé èńbó tún dé lówó tún wà pọ̀ sí òǹlẹ́ ọmọ Jẹ̀bú ọmọ èrè